Ẹ ṣàlàyé wípé ẹ̀sìn ó yàtọ̀ sí àṣà àti wípé ní àti ìgbà àtètèkọ́ṣe nílẹ̀ Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn. Ṣùgbọ́n tá bá rí lónìí yìí, à ń gbọ́ nǹkan tó ń sọ pé ìṣẹ̀ṣe, wọ́n dẹ̀ ń pè ní ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Tí a bá sì béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá, àwọn náà sọ pé ẹ̀sìn pé ó yàtọ̀ sí àṣà. Àwọn náà wá ní ẹ̀sìn tí wọ́n ti gbé kalẹ̀ báyìí. Báwo nìyẹn ṣe jẹ́ tí wọ́n wá fi ń pè ní ẹ̀sìn, tí wọ́n fi ń pe Ifá ní ẹ̀sìn, tí wọ́n ń pe Ògún bíbọ, Ṣàngó bíbọ, tí wọ́n ń pè ní ẹ̀sìn, tí àwọn náà wá ní ilé ìjọsìn ti tara wọn ní òní tí wọ́n sì ń ṣe ìsìn níbẹ̀. Ṣé ẹ̀rù ló ń bá wọn ni àbí báwo? Gbọ́ ó ti sọ tó fẹ́ sọ. Ṣọ́rẹ́ tó bá mọ ohun tó ń sọ kò ní sọ tó ń sọ yẹn. Àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn náà láwọn ń ṣẹ̀sìn torí pé ohun tí wọ́n rí láyé òde òní káwọn náà lè fi dàbí ẹni pé àwọn náà bá gbà mu náà fi ń sọ gbò wọn ẹ. Àwọn tó mọ̀ lójú méjèèjì wọ́n mọ̀ pé ẹ̀sìn kan láwọn ń ṣe. Ọ̀sẹ̀ méjì tó wà ní Ìbàdàn bíi wọn ní sọ pé ilé ẹ̀sìn ọ̀sẹ̀ méjì o, ojúbọ ọ̀sẹ̀ méjì náà máa pé o tó bá wò dáadáa. Àìmọ̀kànmọ̀kàn ló fà yí pé àwọn tó dẹ̀ ṣèṣẹ̀ṣe wọn ní pè ní orúkọ míì, ìṣẹ̀ṣe náà máa pè. Èwo ló wá gbé dání nínú ìṣẹ̀ṣe? Ṣé Ifá ló gbé dání? Ṣé Ṣàngó ló gbé dání? Ṣọ̀ṣun ló gbé dání? Ṣọ̀yà ló gbé dání? Ìṣẹ̀ṣe náà máa pè o. Tó bá rí gbogbo ohun tí Dr. Wasiu Ọlátúbọ̀sún, Commissioner for Culture and Tourism, bó ṣe ń sọ̀rọ̀ lórí gbogbo akitiyan rẹ̀ lórí nǹkan ṣẹ̀ǹbáyé, nǹkan ìbílẹ̀, òpilẹ̀ṣẹ̀ o, ìṣẹ̀ṣe. Nígbà tán dẹ̀ máa sọjọ́ wọ́n ní ìṣẹ̀ṣe day, wọ́n sọ pé Yorùbá Religion Day, wọ́n ní ìṣẹ̀ṣe day. Wọ́n sọ pé ọjọ́ ẹ̀sìn Yorùbá Day, wọ́n sọ bẹ́ẹ̀, ìṣẹ̀ṣe ni wọ́n pè. And then kò dẹ̀ṣẹ̀ wà, ó ti wà látìgbà ìwáṣẹ̀. Kò sí orílẹ̀-èdè tí ó wà tàbí ẹ̀dá tó wà tí wọ́n ti ní ìṣe wọn látìgbà tá ti dá wọn. Mo bóyá o ti wo fíìmù yìí rí, Gods Must Be Crazy. Gods Must Be Crazy. Yes, o láti lọ wá, o lọ wò. Àwọn kan máa ń pè wọ́n ní original bushman. Àwọn ẹ̀yà yẹn ní scientist kan lọ sọ́dọ̀ wọn, láì pé somewhere in Southern Africa ló lọ sọ́dọ̀ wọn, ló jẹ́ pé scientist yẹn wá ń wo aeroplane lọ, ó mu Coca-Cola tán ló ju ìgò Coca-Cola lẹ̀ láti inú aeroplane. Ìgò Coca-Cola jábọ́ ni àwọn ará bí ẹ náà rí, ní wọ́n á bẹ̀rẹ̀ sí máa fi ṣe oríṣiríṣi nǹkan. Wọ́n fi ń gún oúnjẹ tí wọ́n jẹ, wọ́n fi ń ṣe oríṣiríṣi tó bá wù wá. Débi pé wọ́n tún fọ́ mọ́ra wọn lórí. Ohun tí wọ́n fẹ́ fàyọ mẹ́ẹ̀ ni pé Gods must be crazy. Pé àwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run, ó dàbí pé nǹkan kan God no, àwọn tó bá sọ pé Ọlọ́run ní gbogbo ẹ̀, nǹkan kan láti máa ṣe ọpọlọ wọn. Dà wọ́n láàmú nínú ọpọlọ. Nǹkan kan ó láti máa dà wọ́n láàmú. Torí ńgbà tí wọ́n fọ́ kíní ẹ̀ mọ́ra wọn lórí, ló wá mú ìgò ẹ̀, ó wá rìn ìjìnà réré, ó wá jù sókè pé ìwọ Ọlọ́run tó fún wa nígò yìí, ó fún wa ń lò, a fi ń dáná, a fi ń ṣe tá à ń jẹ, a fi ń ṣe tá à ń mu. Àṣé ó tún lè pa wá. Àwọn òfẹ́ tí ó pa wá o gbà, ó ju ìgò sókè. Níbo ni ìgò fẹ́ dé lókè? Ìgò tún jábọ́ padà. Ó tún mú gò, ó lọ rì mọ́lẹ̀. Ibi tẹ́lẹ̀dẹ̀ ti ń lọ tó ti ẹlẹ́dẹ̀ gan, ó fi túùkù, ó fi mú tú ìgò tún wà ń ta.
àwọn kan tó rí go ẹ̀ wọ́n tún mú padà wá sí community ẹ̀ wọ́n ti lè ọ̀gá ẹ̀ bá tún rí pé ìwọ Ọlọ́run tí mo ti dẹ̀ tí lọ ju kíní ìpadà sí ọ o tún dá padà wá fún wa nǹkan burúkú lélẹ́yìí ló bá mú gò bó ṣe rìn lọ tèfètèfè pé òun amúgbò ẹ̀rìn jìnnà réréréréré tíbi táwọn èèyàn ò ti ní rí mọ́ nǹkan kankan tí wọ́n fẹ́ fàyọnú ẹ̀ ni pé wọ́n ká èèyàn kún ju ohun àlò lọ ó ń wúlò fún wọn ṣùgbọ́n ó ṣèpalára fún wọn so they value human being more than they value object and whereas a Japanese value object more than he values human being you better believe it tóun bá rí irú object ẹ wàá wò pé kí náà fi ṣe kí ló ṣe rí bó ṣe rí kí ló ta lù mọ́yàn lórí tó rí ẹfẹ́ fọ́ kí ló ta fi ṣe kíní àwa ń tà fẹ́ ṣe ni pé ó burú àfẹ́ àwọn èèyàn mi so àwọn èèyàn dúdú Ọlọ́run kẹwàá gan láti mọ iyì èèyàn kóyìnbó tó wọ̀ wá láàrin amọ̀yì ara wa gan communal living làwọn èèyàn ṣe tẹ́lẹ̀ tó ń gbé láwùjọ kan náà tó bá bímọ nígbà tó bá bímọ gbogbo ìyàwó wọn wà nínú ohun rẹ̀ táwọn ẹ bá ṣe ń dàgbà inú compound náà gbogbo wọn máa gbé inú compound náà inú oko náà ti máa fọ́mọ ọkùnrin lóko náà ti máa fọ́mọ obìnrin tó máa fún a máa ń jọ ń gbé papọ̀ rí eléyìí táwa mi ìmọ̀ gba ohun ti rí níbọ̀ mi last next door níbọ̀ mi to my own embarrassment mi ìmọ̀ gba ohun láti rí last so gbogbo àwọn nǹkan wọn alátijọ́ mọ̀ alátijọ́ padà mi ní kájọ padà lọ máa bọ Ṣàngó that's not what I'm saying ṣùgbọ́n kí ni àwọn nǹkan tí ó wà nù Ṣàngó tó ṣe wọ́n ní Ṣàngó olúkòso ara rẹ̀ kú jáyé ó bá baálé ilé jiyàn àná ó tún pọmọ rẹ̀ sí lóru ọmọdé yẹn túmọ̀ sí ó hate injustice ẹni tó bá baálé ilé jiyàn àná lánàá tọmọ rẹ̀ sì ṣe tí ò dáa láwùjọ tí ò wò pé ó ṣòun lórí lánàá ìtumọ̀ rẹ̀ nìyẹn. àwọn ara nǹkan tá a máa ń gbọ́ ní tá a fi máa sọ pé kò dáa torí pé ànímọ̀ nípa àwọn oríkì yẹn ni. torí pé kò ní gbàgbàkúgbà. bí bá ṣe ń sọ èyí tí ọ̀kan bá jalè kankan bì kan wọ́n lè pe Ṣàngó n tó jí ẹ̀ wọ́n àgbà Ṣàngó àgbà á dẹ̀ gbélé láyà láàrin ìta gbangba ó ti gbọ́ rí. wọ́n á ní Ṣàngó apálàpàlàyà. nígbà tí pírẹsọ Wálé Abímbọ́lá fẹ́ serve lábẹ́ president Olúṣẹ́gun Ọbásanjọ́ kí ni president Olúṣẹ́gun bàbá Wálé sọ ní pé tí wọ́n bá ńgbà tó fẹ́ ṣe ṣúwárì wọ́n gbé bíbélì kalẹ̀ olóòwe ṣe kìrìsìtẹ́nì wọ́n gbé Kùránì kalẹ̀ olóòwe ṣe muslim àwọn ní òkè ẹ láti ṣúwárì náà lónìí ẹ ládàá àbíbọn tẹ̀lé gbélẹ̀ wọ́n bá fi ìbọn tẹ́lẹ̀ bàbá bá cross ìbọn ó rìn kọjá lórí ẹ̀ tẹ́ bá fẹ́ máa sọ kí n sọ báyìí èmi Wálé Abímbọ́lá kí ni mo fẹ́ fà ní pé ìgbà tó dẹ̀ rí pé iṣẹ́ papọ̀ tóun ń ṣe iṣẹ́ tán gbà òun sí ó fẹ́ dàbẹ̀ ní pé kò fẹ́ ṣaládùn lára rẹ̀ eléyìí tá a dẹ̀ fi wá compromise tó wá máa ṣe nǹkan míì tó yàtọ̀ fún tó bá wá he resigned. arábíà wá fi bíbélì ṣe búra wọ́n fi kòkòrò búra gbogbo owó ilé ayé ni wọ́n á dẹ̀ jí tán àwa ní Ọlọ́run ló máa gbà wá Ọlọ́run ló máa gbà wá àbí ká rán Ṣàngó sí wọn ká rán Ògún sí wọn kọ́ máa fògùn búra kọ́ tó gbaṣẹ́ ìwọ́n lọ sójúbọ Ṣàngó ìwọ́n lọ ṣépè lójúbọ Ṣàngó kó débẹ̀ tán kó má ṣe tí wọ́n rẹ̀. ohun tí mo dá láti sọ ni pé ìrìn àjò wa àti ìmọ̀bọ̀là ń lọ ńgbà tá a bá dẹ̀ tó padà tá a tó yẹra wa wò ọmọ kékeré ẹ̀ kọrin ó ní ire 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 ayọ̀ ó pè mí o ó ní kí n máa bọ̀ ó ní kí n máa bọ̀ wá sílé ẹ̀dá mi sátọ́kùn fẹsẹ̀ mi
jẹ́ kí n padà sílé, má jẹ́ sìn wọ́n wáyé, má jẹ́ ráre dànù. Ó ní life is greener On the other side. on the other side. That's what I thought before I took the ride. I realized the mountain I've been climbing. Kíní kankan ṣá. Ẹ lọ gbọ́ orin yẹn kẹ wá wo Adékúnlé Gold. message tó wà lórí tọmọ yẹn try láti sọ. Pé á láti wora wa wò, á láti wọlé. N tá à ń wá lọ sí Sokoto, ó wà lápò Sokoto. Àṣà òyìnbó tá a gbà kò ràn wá lọ́wọ́. Ẹ̀sìn òyìnbó tá à ń ṣe kò ràn wá lọ́wọ́. Tá a bá dẹ̀ máa gbẹ̀sìn òyìnbó bá ṣe gbà yìí, ká ṣe bó òyìnbó ṣe ń ṣe. Òyìnbó ò ṣẹ̀sìn di kọ́másì o. Èmi ń lọ sí chọ́ọ̀chì ìlú òyìnbó o. Orí ẹ̀ ṣe bọ́n ṣe ń ṣèrè o. Mo fẹ́ sọ fún ẹ lénìí, tó bá fẹ́ ṣe nǹkan bì lọ gbàwẹ̀ àtàdúrà. Tó bá fẹ́ ra mọ́tò, o láti gbàwẹ̀ àtàdúrà. O fẹ́ ralẹ̀, Ọlọ́run ralẹ̀ fún mi, á gbàwẹ̀ àtàdúrà. Tó o bá délùú òyìnbó lénìí, láàrin ọ̀sẹ̀ méjì ò ní lọ sí chọ́ọ̀chì mọ́. Sọ pé kí ló dé? Kí ni ìdí wa? Gbogbo tó ń gbà àwẹ̀ àtàdúrà fún bí ìjọba ti ṣe yanjú lọ́hùn. Tó kí ló fẹ́ máa dára ẹ láàmú fún? Ó ti di ọ̀rọ̀. Ó ti di rọrùn. Ìjọba ló yẹ kó ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan. Káwọn náà dẹ̀ fọwọ́ tìjọba lẹ́gbẹ̀ẹ́. Ìjọba wọn ti pèsè ẹ̀. Tó o bá fẹ́ ra mọ́tò, kó o lọ síbi tán ti ń ta mọ́tò. Tó o bá ti ní credit line, wàá wa mọ́tò tó jáde láì fi kọ́bọ̀ rẹ̀. Tó rántí mọ̀ pé o níbi tí owó ń wọlé fún ẹ, wọ́n á máa yọ nínú owó ẹ lóṣooṣù. Alóyè tí wàá máa san lóṣooṣù. Wọ́n ní láti rí ẹ̀kan tó yọ ẹ. The system has made it perfect. O ra mọ́tò, wọ́n dẹ̀ ti connect ẹ̀ mọ́bi iṣẹ́ ẹ̀. Fòrò náà ti máa yọ tó bá ti tásìkò. So o níṣẹ́ máa lọ kú tàǹtà sí chọ́ọ̀chì lórí kò fẹ́ ra mọ́tò. Nígbà tí n bá gbọ́ testimony tó máa ń give lórí chọ́ọ̀chì, màá dẹ̀ máa dá sunkún lórí bẹ́ẹ̀dì. Pé irú àwùjọ wò lélẹ̀? Bí kẹ́lòmíì wá sí kó ní to God be the glory. When I came here, Baba gave me anointing and they gave me kíní kankan. After the anointing, as I got home, I started receiving alert. Kí la ṣe débi tá a dé yìí? Kí la ṣe débi tá a dé yìí? Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.